Alhamdulilayi rabbil alamin ẹ̀yin tèmi ṣàlàfíà ni mo bá yín gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà lẹ́ni yes èèyàn kan sọ fún mi ó ní on point by two kí ló dé tó yẹ pé tá a bá ti sọ fáwọn ìyàwó wa kí wọ́n wo program rẹ wọ́n á ní rárá àwọn òwò well kò sí nǹkan méjì ju ego lọ ego yes I'm sorry tí n bá pronounce dáadáa àti hypocrisy obìnrin ò fẹ́ kẹ́ ẹ máa compare likewise ọkùnrin náà ò fẹ́ kẹ́ ẹ máa compare kẹ́ ẹ máa nísìnyí báyìí ìwọ ọkọ ńsìn kí ìyàwó rẹ máa compare ìwọ pẹ̀lú ẹlòmíì imagine sìn ká sọ wípé ìyàwó rẹ ló ń wo program ọkùnrin kan tó ń gbádùn tí ọkùnrin yẹn ń cite oríṣiríṣi mistakes yẹ kó ìyàwó rẹ mọ̀ pé sorry kí ìyàwó rẹ mọ̀ pé àkíyèsí ẹ̀ sí like how will you feel definitely wàá sì padà lọ wò ó ní hypocrisy bẹ̀ àwọn náà máa wò ó there's no àwọn obìnrin wà lórí program yìí proportion obìnrin tó wà ní program yìí òun náà ni proportion ọkùnrin tó wà ní program yìí but mo tún encourage ẹ̀yin èèyàn ẹ tún bá wa subscribe ẹ̀yin tí tèmi lóbìnrin ẹ need láti tijú ẹ need láti pretend ọkùnrin tó fẹ́ràn èèyàn òun ló ń pàkíyèsí èèyàn sí something tí ọkùnrin ò bá ti nífẹ̀ẹ́ mọ́ ó ti correct ẹ títí ó change definitely ó máa lọ wá equalizer níta and that is the end tí ọkùnrin bá sì nífẹ̀ẹ́ onímọ̀ máa pè é pé ṣe báyìí take example take correction tó bá ti wá sú ọkùnrin ó máa lọ wẹ́lòmíì ni nítorí ẹ̀ ló fi dàbí ẹni pé àwọn ọkùnrin míì gan tó bá mú wọn débi ọrùn ẹ̀ rí i pé wọ́n kàn disappear kó onú lé ẹni ẹ̀ mọ́ ibi tí wọ́n lọ ìwọ obìnrin tó ń gbọ́ mi lé ní Ọlọ́run jẹ́ kí tìtì ẹ rí bẹ́ẹ̀ tí wọ́n bá ti ń correct yín ẹ máa take correction like àṣírí là ń tún bíbá àṣírí nǹkan tẹ́ ẹ̀ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò mọ nǹkan tá à ń sọ yìí ó easy fáwọn kan kò easy fáwọn nǹkan ni nílẹ̀ bíbá wọ́n ní obìnrin máa ń run fíṣì kí ló dé tó obìnrin fi máa ń run fíṣì kí ló dé tó jẹ́ pé apart from àwọn míì Ọlọ́run jogún bọ́dí ọ̀dọ̀ fún wọn láti kékeré bẹ̀tẹ̀ Ọlọ́run bá tiẹ̀ jogún bọ́dí ọ̀dọ̀ fún ẹ láti kékeré àwọn nǹkan kan wà tá à ń lò tó jẹ́ wípé ó máa help ẹ even it is a hereditary body odor ṣé ẹ mọ̀ pé ìgbà míì tí wọ́n bá bí ọmọ ní kékeré tí wọn ò tọ́jú ọmọ yẹn bó ṣe yẹ kí wọ́n tọ́jú ẹ̀ tí wọn ò wẹ̀ bó ṣe yẹ kí wọ́n wẹ̀ gbogbo àwọn kẹ̀kẹ́ ìbílẹ̀ gbogbo àwọn ọṣẹ ìbílẹ̀ tí wọ́n papọ̀ mọ́ra wọn ṣóyè yín tí wọ́n fi wọ àwọn ọmọ àwọn kan ò ṣe in fact àwọn kan máa ń san àwọn ọmọ san this is a bigger topic too but èyí nǹkan mo fẹ́ ṣe lénìí àwọn míì tó bá ti wọ ọmọ tán báyìí wọ́n fi ọmọ yẹn kalẹ̀ ní wọ́n á wí kún níwé ọmọ yẹn Yorùbá ò kì í ṣe bẹ́ẹ̀ kódà àwọn Haúsá gan wọn ò ṣe bẹ́ẹ̀ Ìgbò gan ò ṣe bẹ́ẹ̀ ó ní àwọn nǹkan ìbílẹ̀ tí wọ́n fi ń wẹ àwọn ọmọ nínú ọṣẹ nínú kẹ̀kẹ́ nínú omi tí wọ́n máa wẹ àwọn ọmọ yẹn ẹ rò pé bóyá kíjìpá làwọn ọmọ yẹn ni nítorí pé kí ni nítorí future body odor tó bá di next time ṣó yẹ yín ẹ̀yin no mi ní wàá ṣe topic èlé èyí tẹ́ bá ní stress pé kí ni wọ́n fi ń wẹ àwọn ọmọ special ẹ pè ṣó yẹ yín nítorí pé kí ni mo máa sọ pé topic ọkọ àtìyàwó òun là ń sọ ń bíbà yìí ókè ìwọ ìyàwó wọn á sọ pé body odor yẹn kì í ṣe pé natural one mo sọ pé tí natural tó bá yẹ pé tí natural one ni ó ní kí ni tẹ́ máa kó sínú perfume of your choice ẹ máa máa fin àti wọn á sọ yẹn inshallah ìwọ ìyàwó wọn á ní ohun fíṣì lábẹ́ kí ni tẹ́ fi ń run fíṣì lábẹ́ kí tẹ́ fi ń run fíṣì lábẹ́ okay before I go ìwọ tó bá natural body odor wá perfume of your choice ó ní kí ní kan tá à ń pè ní peppermint leaf a ní mint leaf tó bá rí mint leaf náà o lè lò kó sínú perfume àbí peppermint leaf kó sínú perfume máa jẹ́ kí ó ti sòkè dáadáa kí perfume yẹn ti rẹ́ dáadáa kó wá máa lò lérèkórè then like bathing má jẹ́ kí bathing má jẹ́ kó wọ́n ẹ̀ tó bá ní àyè láti wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lóòjọ́ kó dẹ̀ mọ́ lò dá perfume tó bá jẹ́ pé méjì náà ni yes like má rojú aṣọ tó bá wọ̀ láàárọ̀ má wọ̀ lálẹ́ pants tó bá wọ̀ láàárọ̀ má wọ̀ lálẹ́ má change lóòrèkóòrè má jẹ́ kó ro ẹ́ lójú in no time kíní yẹn ó máa disappear in no time àwọn èèyàn púpọ̀ tiẹ̀ lè mọ̀ mọ́ ìyẹn lọ
obìnrin ẹnọ́run fíṣì mo ní obìnrin gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀rùn fíṣì ọlọ́run gbé wa lékè ọ̀tá ilé ọ̀tá òde amọ́niṣe ní àfàìmọ́niṣe ní àṣẹ ẹni tán bá ní dárò spiritual problem ọ̀dọ̀ kọ́lọ́run gbé wa lékè yẹn. mo ní tẹ́ bá ti lọ wẹ̀ obìnrin ò gbọ́dọ̀ ọ̀run fíṣì sister mi yes especially muslim sister wọ́n á ní wọ́n mọ́ fọ́ kòkè mọ́ fọ́ kàn sálẹ̀ mọ́ fọ́ kòkè mọ́ fọ́ kàn sálẹ̀ tó o bá fọ́ kàn sálẹ̀ báwo ni abẹ́rẹ́ òṣè ní mọ́ ọ̀run sọ́kọ ẹ̀ báwo la bọ́ ẹ̀rọ òṣè náà ó ní fọ́ kàn bẹ́ẹ̀ ni kò fẹ́ ṣèṣekúṣe ó fọ́ kàn torí pé kí ni ó fẹ́ ṣètọ́jú ara ẹ̀ ni wàá fọ́ kàn torí pé kí ni ó fẹ́ ṣètọ́jú ara ẹ̀ ok láàárọ̀ lálẹ́ a ní ọwọ́ yìí this middle finger wàá fi sí wàá omi ni wàá lò wàá fi middle finger yẹn ni wàá fi fọ gbogbo bí ẹni pé òun fẹ́ fọ sweat yes wàá dé àbí àwọn discharge àtàlẹ́ àná wàá fi kó jáde kì í ti pé nǹkan tẹ́ máa ṣe tó bá ti ṣe 1 2 wàá dẹ̀ bomi sí yes inú obo rẹ ó ní wàá ti ọwọ́ àárín yẹn bọ̀ láti kó dọ̀tí ṣó yẹ wàá ṣe láàárọ̀ wàá ṣe lálẹ́ ìwọ tó bá rí pé ìdọ̀tí yẹn pọ̀ tó run fíṣì jù yes and that is all with warm water àwọn tó fi bẹ́ẹ̀ ní body odor fíṣì warm water lẹ́ máa fi ṣe yẹn dẹ́mu dẹ̀ tí wọ́n encourage yín ṣó yẹ yín mo ní ẹ máa lo yes ẹ̀yin obìnrin náà ẹ máa lo black seed powder ṣó yẹ yín ẹ wá mix ẹ mọ́ ẹ lè mix ẹ mọ́ kànáfùrù ẹ lè mix ẹ mọ́ yes pẹ̀lú ginger fún blood flow tó dáa blood flow dé ẹ máa mú mi mo ti ṣerú topic yìí rí o but mo rí pé there is an update again mo ti ṣe rí but update wà like ẹ lè run fish with all this àwọn tá a ti recommend ẹ fún in the past wọn ò run fish ó tún máa fún yín ní nice taste nice odor nice taste mo sọ nísìnyí mo ní ginger kànáfùrù gloves ni àti black seed ẹ máa take care of any infections àwọn ìyókù yẹn máa fún yín ní like ginger ẹ̀ ń sọ máa fún yín ní blood flow tó dáa tí blood tó bá ṣe blood flow tó dì sójú kan tí blood yín dì sójú kan ẹ máa ní odor then gloves náà ó máa fún yín ní fine scent gbogbo àwọn kí n tí mo mention yẹn kì í ṣe advantages wọn benefit wọn is not one several ni nínú several yẹn ẹ tún máa jórí ọ̀fẹ́ ìwọ tó bá mọ̀ kó o fẹ́ taste nice o fẹ́ look nice o fẹ́ feel nice o fẹ́ smell nice. 07037081278 is calling now. so ẹ̀yin sísítà mi tẹ́ ń bẹ̀rù pé wọ́n ní ká mọ̀ fọkàn bẹ̀yẹn ṣé tàbá tó o bá fọkàn bẹ̀yẹn ṣé ọkọ ẹ ló máa bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ pẹ̀lú kinní ẹ̀ ṣé ọkọ ẹ ẹ̀yin náà rí i pé gbogbo ìgbà míì tí wọ́n bá ní ẹ̀ ṣe lè ẹ̀yin náà ẹ̀ ronú pé is it actual like that ẹ̀ á kọjá lára sísítà mi báyìí ọ̀dọ̀ yẹn ò ní jẹ́ ká gbádùn the same thing náà ni pẹ̀lú ọ̀dọ̀ abíyá ẹ ní láti máa fọ abíyá tẹ́ bá ti ń wẹ̀ ṣòye ìwọ tó bá rí pé òun ní bọ́dí ọ̀dọ̀ ní abíyá ẹ rí àwọn ọrùn kan wọ́n slightly wọ́n lọ slantly wọ́n lọ like wọ́n bend ẹ rí àwọn kan wọ́n cross ẹ rí àwọn kan wọ́n straight ìwọ tó bá ti fẹ́ bọ́dí ọ̀dọ̀ gbogbo àwọn oríṣiríṣi shape tó wà lábẹ́ abíyá rẹ ó ní wàá scatter ní wàá fi kẹ̀kẹ́ fọ tí wàá dẹ̀ lo perfume tí mo ní kẹrẹ mint or peppermint leaf sí. This is on point. I think Mama continue next time on this topic because later update will every time. This is on point by 2 using my words for others. Bye for now.